Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a gbé yín ga fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹjọ. Àṣeyín lọ́ba ọlọ́run àìkú àìsà àìdí ìbàjẹ́ ààbò àti ibi ìpamọ́ wa. A dúpẹ́ fún àánú ńlá tí a rí gbà, oore ọ̀fẹ́ yín nínú ayé wa. Ẹ gba ọpẹ́ kí ẹ gba ẹ̀yìn wa. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ 11 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ wípé èrèdí ìgbé ayé, ikú àti àjíǹde rẹ̀. Èrèdí ìgbé ayé, ikú àti àjíǹde rẹ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá. Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá. Olè kì í wá bí kò ṣe láti jalè, láti pa àti láti parun. Èmi wá kí wọn kí ó lè ní ìyè, àní kí wọn kí ó lè ní lọ́pọ̀lọpọ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Èyí sì ni ẹ̀rí Jòhánù nígbà tí àwọn Júù rán àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì láti Jerúsálẹ́mù wá láti bi léèrè pé ta ni ìwọ í ṣe. Ó sì jẹ́wọ́, kò sì ṣẹ́ o. Ó sì jẹ́wọ́ pé èmi kì í ṣe Kristi náà o. Wọ́n bi í pé ta ni ìwọ í ṣe bí? Èlíjà ni ọ́ ni? Ó wí pé bẹ́ẹ̀ kọ́ o. Ìwọ ni wòlíì náà bí? Ó sì dáhùn wí pé bẹ́ẹ̀ kọ́. Nítorí náà wọ́n wí fún un pé ta ni ìwọ í ṣe, kí àwa kí ó lè fi èsì fún àwọn tí ó rán wa. Kí ni o wí nípa ti ara rẹ? Ó wí pé èmi ni ohùn ẹni tí ń kígbe ní aginjù. Ẹ ṣe kí ọ̀nà Olúwa tọ́ o, gẹ́gẹ́ bí wòlíì Àìsáyà ti wí. Àwọn tí a rán sì jẹ́ nínú àwọn Farisí. Wọ́n sì bi léèrè, wọ́n sì wí fún un pé ǹjẹ́ èéṣe tí ìwọ fi ń baptísì bí ìwọ kì í bá ṣe Kristi náà tàbí Èlíjà tàbí wòlíì náà? Jòhánù dá wọn lóhùn wípé èmi fi omi baptísì, ẹnìkan dúró láàrin yín, ẹni tí ẹ̀yin kò mọ̀ òun náà ni ẹni tí ń bọ̀ lẹ́yìn mi o, tí ó pọ̀ jù mí lọ, ẹni tí èmi kò yẹ láti tú okùn bàtà rẹ̀. Nǹkan wọ̀nyí ni a ṣe ní Bẹ́tálì lókè odò Jọ́dánì, níbi tí Jòhánù gbé baptísì. Ní ìjọ́ kejì Jòhánù sì rí Jésù, ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Èyí ni ẹni tí mo wí pé ọkùnrin kan ń bọ̀ wá lẹ́yìn mi o, ẹni tí ó pọ̀ jù mí lọ, nítorí ó ti wá ṣáájú mi. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ó dá mi lójú pé o mọ̀ pé ní bí ẹgbẹ̀rún ọdún 2 sẹ́yìn, Jésù ń rìn ní orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ènìyàn, bí èmi àti ìwọ tí a ti ń rìn lénìí yìí. Àmọ́ ṣá, ṣé ó yé ọ jinlẹ̀ ìdí gangan tí ó fi wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn bí èmi àti rẹ? Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ 14 sọ wípé ọ̀rọ̀ náà sì dára o, ọ̀rọ̀ náà sì di ara, ó sì ń bá wa gbé, àwa sì rí ògo rẹ̀, àní ọmọ rẹ̀ nìkan ṣoṣo tí ó ti ọ̀dọ̀ baba wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Kí ni èrèdí wíwá sáyé Jésù gẹ́gẹ́ bí ènìyàn? Ẹ jẹ́ kí a ṣe àyẹ̀wò díẹ̀ lára àwọn ìdáhùn tí Bíbélì fún wa nípa eléyìí. Àkọ́kọ́, ó wá pe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà ni. Ìwé Mátíù orí ìkẹsàn ẹsẹ̀ 13 ó sọ pé ṣùgbọ́n ẹ lọ kọ́ ohun tí ẹ̀yin túmọ̀ sí. Àánú ni èmi sì fẹ́ kì í ṣe ẹbọ o. Àánú ni èmi sì fẹ́ kì í ṣe ẹbọ, nítorí èmi kò wá láti pé àwọn olódodo láti pè wọ́n, ṣùgbọ́n bí kò ṣe láti pe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Ìkejì, ó wá láti fún wa ní ìyè ayérayé. Ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá sọ pé olè kì í wá bí kò ṣe láti jalè, láti pa àti láti parun. Èmi wá kí wọn kí ó lè ní ìyè, àní kí wọn kí ó lè ní lọ́pọ̀lọpọ̀. Ìkẹta, ó wá láti wòsàn, dá sílẹ̀ àti tú sílẹ̀ àwọn òǹdè sílẹ̀. Lúùkù orí ìkẹjọ ẹsẹ̀ 18 sọ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi wá láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìmúláradá fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ. Kókó ìkẹrin,
láti ba iṣẹ́ èṣù jẹ́. Ìwé Jòhánù kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ sọ wípé nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ní wíwo àwọn àkọsílẹ̀ Bíbélì wọ̀nyí nípa èrèdí wíwá sáyé Jésù, ṣé wíwá sáyé rẹ̀ ní ipa kankan nínú ayé rẹ bí? Tí o kò bá lè dáhùn ìbéèrè yìí yékéyéké, o ní láti pe Jésù sínú ayé rẹ báyìí o. Kódà kó jẹ́ pé o ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí, jọ̀wọ́ ayé rẹ fún un pátápátá lónìí kí o sì ṣe ìpinnu láti máa gbé ayé mímọ́ láti ìsinsìnyí lọ. Lọ́nà yìí, èrèdí wíwá sáyé Jésù gẹ́gẹ́ bí ènìyàn yóò di mímúṣẹ nínú ayé rẹ. Wàá sì gbé ìgbé ayé lékè àìsàn, lékè àrùn, lékè ìgbèkùn àti àwọn iṣẹ́ èṣù gbogbo. Wàá gbádùn ìyè kíkún nínú Jésù Kristi. Kókó ọ̀rọ̀ Jésù wá sínú ayé kí o bá lè ní ìyè àìnípẹ̀kun. Ẹ̀já sọ pé bàbá mi, Jésù Kristi, ṣàánú fún mi, má jẹ́ kí wíwá sáyé rẹ já sásán lórí mi o. Jẹ́ kí n lè ní ìyè nínú rẹ o, ìyè kíkún nínú rẹ. Olúwa yóò ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.